òwe mi sọ pé kó tó lọ ṣépè fún DJ Splash kọ́kọ́ make sure kó ti tọ́ ní Ìyábọ̀ Òjó ń sọ torí Ìyábọ̀ Òjó lórí burúkú ọmọ tó máa mọ sàárì àwọn ọmọ ẹ̀ tí mo mọ̀ kò sí ẹni tí Ìyábọ̀ Òjó lè parọ́ mọ́ fi push narrative tó bá ṣèkà fún yàn tán. Now ẹ wá wọlé bá mi bèrè pé ṣọmọ yẹn ti fún mi ní kíní bọ̀bọ̀ yẹn mo ń bọ̀ Ìyábọ̀ Òjó ó máa ráre kú ní lọ́kọ́lẹ̀ fídíò ni mo ní kélé yìí fún mi okay tí ò ṣe lè fún mi ní ń bọ̀ mo fẹ́ kẹ́ gbọ́ fídíò yìí okay tí wọ́n bí mo fẹ́ kẹ́ gbọ́ fídíò yìí fẹ́ kẹ́ gbọ́ fídíò yìí. Alo lórí burúkú ni Ìyábọ̀ Òjó ṣe nǹkan tó sọ níwájú bàbá Àjàlá nìyẹn Mr. Àjàlá ó ní èmi èó mi èèyàn kan wá nìyẹn AZEEZ IJADUADE ń bá wọn tó jù yẹ lọ sùn ẹ bá wọn yẹ tó broke ni. ẹ̀yin èèyàn wa ṣì wà lórí ọ̀rọ̀ AZEEZ IJADUADE àti Lizzy Anjorin ó fi yé wa nínú ọ̀rọ̀ rẹ̀ wípé Ìyábọ̀ Òjó wà lára àwọn tí òun sọ wípé AZEEZ IJADUADE ń bá òun sùn. Ẹ jẹ́ ká wo ohun tí arábìnrin yìí tí ó tún sọ nínú fídíò tí ẹ̀ ń wò yìí ẹ jẹ́ ká wò. àbí ẹ rí normal person kan tó kàwé tó jẹ́ graduate àbí tí wàá wá máa bá ọmọ inú ẹ̀ sùn AZEEZ ò gbọ́dọ̀ dúró kí láre AZEEZ ò kí ń dúró kí láre láti bo síbo. Láre was born 83. Láre was born 1983. Láre dẹ̀ wà láyé kò tí kú. Tí n bá purọ́ gbogbo wọn tí mo dárúkọ wọn kan jáde kan nírọ̀ mo pa. Òun mo ṣe sọ fún ẹ kó tó lọ gbèjà Ìyábọ̀ Òjó make sure bó ti ra kó sí àwọn ọmọ ẹ. Èpè kọ́ o àdàbí ni o òun gbé kíní sọ ẹgbọ́n tí Ìyábọ̀ Òjó sọ mi ẹgbọ́n nǹkan tó sọ mi ó máa jẹ gbakú ni Ìyábọ̀ ọ̀rọ̀ lọ́rọ̀ wọn ni wọ́n pé ẹni bó ṣe sọ jìgan ló pe òun ó yẹ tún ti dá sórí DJ Splash olórí burúkú ọmọ òfò ẹ máa gbọ́ irú wàhálà ò lélẹ̀ báyìí. And tell your story. Internet will crash. Internet will not hang. Go. You know that sometimes internet they hang. Internet will crash. There is no blogger in Nigeria that will not carry this story. Gẹ́gẹ́ bí chairman Gist Lover Association ibi tẹ́ ti máa mọ̀ pé ó ní WhatsApp group tó ti ń disseminate information lélẹ̀. Sanyolu said God has vindicated you. People once believed you were the problem, but now the truth is clear. Everything you said about her was 100% true. Time reveal her. Brother mi ò gbọ́dọ̀ wá dákẹ́. Ìsìn la gbọ́dọ̀ reveal Ìyábọ̀ Òjó tán. Ṣẹ́rí aburú tó ń ṣe yìí ó ti di ẹ̀jẹ̀ àfi kọ́lọ́run bá wa fi kú tó yágbẹ̀mí ẹ̀. Orí burúkú tí Ìyábọ̀ Òjó ń ṣe yìí ó ti wà nínú ẹ̀ olórí burúkú ọmọ ni. Ẹ máa gbọ́ ṣé gbọ́ ó ní internet will crash ó ní all bloggers will. Ṣẹ́rí gbogbo time tèmi àti yín ṣiṣẹ́ Ìyábọ̀ Òjó ò ṣiṣẹ́. Group ni Ìyábọ̀ Òjó ń kó jọ group tó máa fi bá tèèyàn jẹ. Imagine kí Ìyábọ̀ Òjó kó lọ máa gbé ìyá
Mohbad allegedly ṣe DNA. Ṣé ní Ìyábọ̀ Òjó tí ń plan irú ikú tó pa Mohbad ni allegedly. Allegedly. Kéèyàn tó lè gbọ́n ọgbọ́n pé ẹ fẹ́ gbé ìyá ọmọ lọ ṣe DNA. Ẹ bẹ̀ lọ́wọ́ Ìyábọ̀ Òjó pé tán bá kálé ní ó ti tọ́dún mélòó tó ti ń plan ikú ọmọ yẹn. Allegedly ni mi lóhun ló pa o. Ìyábọ̀ Òjó wá sọ caption ó sọ di Indomie. A wá garnish hot dog sí. A fi spring onion sí. A rò pọ̀. A fi maggi sí. A fi thyme àti white pepper sí. A tó ra àlùbọ́sà díẹ̀ sí. Ìyábọ̀ òun ni Mèsúyà mekú caption. Ẹ máa gbọ́ nǹkan tó máa sọ bí. Ẹ máa gbọ́. Ní mọ̀ nǹkan tí kìíní ṣe ń lọ sẹ́yìn báyìí. Ẹ máa gbọ́. Allah, because I go dey mention with names. That's why I can't come out and say your story, because I think of all the homes. So that is why you posted it on Gist Lover allegedly, since you don't want to come out. Àbí Ìyábọ̀ aníṣòrí gbogbo story yẹn àdàbí tó bá jẹ́ òtítọ́ ni, àmọ́ tó bá jẹ́rọ́ ni Ìyábọ̀ Òjó, Ìyábọ̀ Alice Òjó àti wọ́ àtàwọn tó ń gbèjà àtàwọn tó ń gbèjẹ gbogbo yín lè máa mọ sàárì àwọn ọmọ yín. Ó máa ráre jáde kúrò láyé láìpẹ́ ọjọ́ ẹni. Ìyábọ̀ Òjó ẹ máa gbọ́. I will be broken. Ẹ gbọ́. Èmi ò rárá bù fún yàn. I will come out with facts and figures, date and time, name and place. I have a book where I wrote everything down. Ibẹ̀ ni Oho Very Dark Man ti dórí Gist Lover. Ẹ bi Ìyábọ̀ Òjó pé kí ló sún dé rádaràda yìí nítorí pé ó fẹ́ gba donation. Torí pé ó fẹ́ gba donation. Ẹ máa gbọ́. Ẹ wo ìdàbí òkú. Ṣé rí fọ́tò Ìyábọ̀ ń bí báyìí? Ẹ mọ̀ wípé owó tó tọ́ sí DJ Splash ni Ìyábọ̀ Òjó fi ń ṣaranide tọmọtọmọ. Does it make sense? Kí Ìyábọ̀ Òjó kó lọ sílé DJ Splash kó wá order DJ Splash pé kó lọ sí hospital. Ẹ mọ̀ pé that is what they call conspiracy. So kì í ṣe pé DJ Splash dìde lọ sí hospital kankan ṣe é pé Naira Marley ṣe. Ìyábọ̀ Òjó ló push narrative kó yá lọ hospital tó lọ yẹn tó bá ti wá dé àwa fi bá ti Naira Marley jẹ́. For the fact that Ìyábọ̀ Òjó lọ sílé DJ Splash ó ní kó lọ sí hospital, gbogbo nǹkan tí Ìyábọ̀ Òjó gbé wá pátá irọ́ ni. Tó bá dọ̀rọ̀ court is conspiracy, because it's a story that never happened. So nítorí pé Naira Marley ti ra irinṣẹ́ fún ọmọ yẹn, ó wá fi ibi sóore. Naira Marley ní ìyàwó ní bàbá náà ó lẹ́bí ó lára náà tó lè ṣòre fún. Tó bá dẹ̀ wo Ìyábọ̀ Òjó, Ìyábọ̀ Òjó máa lọ ń gbé àwọn tẹ́ ẹ ṣe oore fún. Mo ní fídíò kan lọ́wọ́ ń bí, ẹ jẹ́ kí n gbé wá, ẹ jẹ́ kí n gbé wá kí n tó máa lọ. Ẹ kí n gbé fídíò, ẹ jẹ́ n play lè tán, ẹ jẹ́ n play lè tán, ẹ jẹ́ n play lè tán. But you know what? I don't need to go that route with you. Yet. Yet. Not yet. Okay. I won't go that route. Ọ̀rọ̀ tí Ìyábọ̀ Òjó sọ ń bí, ẹ mọ̀ pé Ìyábọ̀ Òjó ló ń ṣe caption Gist Lover allegedly. Ọ̀rọ̀ tó sọ níbí báyìí ẹ máa gbọ́, because I cannot imagine myself sitting down saying mo ní story ẹ mo kọ sínú ìwé kan tí n bá gbé síta everywhere àtúká. Ẹ get me? Ẹ máa gbọ́. That's why I warned your husband that he should go and treat you. Because I don't want when we get to the case now, when we go to court now. Bàtí Ìyábọ̀ Òjó sọ̀rọ̀ ǹjẹ́ lè mọ̀ pé ìyá títí ẹ̀ ló lò 30 years lọ́gbà wèrè. Ǹjẹ́ yín mọ̀ pé Ìyábọ̀ Òjó ní history wèrè nígbà tó ń sọ̀rọ̀ yìí? Ẹ máa gbọ́.
Not claiming that you have mental health. You better go and treat your mental health now. That is still early. Before we start. Because when we start, other ones, I swear, we are finishing from one. You take, see, money owó láti ṣẹjọ́. Unfortunately, me call him to one. Ó ní owó láti ṣẹjọ́. Ìyábọ̀, ó dẹ̀ dàbí òkú. Ó ní owó láti jẹun. Ìyábọ̀, ó ní owó láti ṣẹjọ́. Ó ní owó láti ralé. Ó ní owó láti ra shopping mall. Ìyábọ̀ Òjó, ó ní owó láti ra aṣọ sọ́rùn. Ó ní owó láti ra a gram of gold. Ìyábọ̀ Òjó, àmọ́ ó ní owó àti ṣẹjọ́. Is that a fair format? Kí victim ẹ má bá sọ̀rọ̀. Ẹ̀rìbọ̀ ẹ dàbí òkú. Ìwọ ní owó láti ṣẹjọ́. Àbí? Ọmọ ẹ dẹ̀ ń jẹ ẹ̀bà gbóná kiri. Ọmọ ẹ rìn òhò kiri. Ìyábọ̀, tí ìwọ bá ní owó lọ́wọ́, ṣé ó yẹ kí ọmọ ẹ máa lọ sí strippers club at age of 14? Ìwọ ní owó. Pátí tó o ṣe ní jẹta, ó ra aṣọ tó wà lọ́rùn ẹ ni. Aṣọ yẹn ò gbọdọ̀ ju 25,000 naira lọ. O ní owó ẹjọ́, àmọ́ ò ní owó oríire. Ìyábọ̀, jẹ́jẹ́ ni wàhálà máa jókòó. Ìwọ ló máa lọ fa wàhálà, wà tún wá máa brag pé olówó ẹjọ́. Olówó ẹjọ́ ló fi òkú Mohbad lọ sí GoFundMe. Ìyábọ̀, o ní owó ẹjọ́, gbogbo pátí tó o ṣe GoFundMe, yes or no? GoFundMe ẹ wà ń tà náà. Gbogbo pátí tó o ṣe. Ìyábọ̀, o ní owó ẹjọ́, o dẹ̀ rí owó ra aṣọ gidi sí ọrùn. Just a gram of gold. A gram of gold. O rí owó rà. O dẹ̀ ní owó tó fẹ́ fi ṣẹjọ́. Ìyábọ̀, ìwọ tó wà nílé mi rẹ́ǹtì ní semi detached. O ń sọ fún ẹni tó ra ilé fully detached with swimming pool. Bó fẹ́ bá ṣẹjọ́ pé wò lówó. O máa ráre kú tọmọtọmọ ẹni Ìyábọ̀ Òjó. Ìyábọ̀, o ní owó láti ṣẹjọ́. Gbogbo owó tí wọ́n dá fún ìyàwó olóògbé, o dẹ̀ ya tán allegedly. Bá mi fún lágbájá ní 2 million. Fún lágbájá ní 50 million. Sorry, bá mi fún lágbájá 5 million. Bá mi fún lágbájá 10 million. Ìyábọ̀ Òjó, èló ló jẹ ìyàwó olóògbé allegedly. Ìyábọ̀, tí ò bá sí òkú Fọlá àtòkú Mohbad, ìwọ tó lè san NEPA bill. O mọ bó ṣe bú sẹ́kún nítorí NEPA bill. Kò kí ń ṣe tax nìkan ló sunkún fún. Ó sunkún fún NEPA bill. Àwọn èèyàn máa ń gbàgbé nǹkan ni. Ó sun ẹkún fún NEPA bill nínú ṣọ́ọ̀bù Merent. Ká tiẹ̀ sọ pé o ti ṣorí burúkú látara àyà ẹ̀ Ìyábọ̀. Ṣé kò yẹ kí àwọn ọmọ ẹ tó máa mọ sàárè wọn, ṣé kò yẹ kán pè ẹ padà pé mọ́mì house owner nínú Lẹ́kì màlẹ́ni tẹ́ ń sọ yẹn pé fẹ́ lọ bá ṣẹjọ́. Ṣé o mọ̀ pé ìgbà tí wọ́n sọ pé owó ẹjọ́ ló ń pa despite bá pé o lówó, èmi ń sọ fún ẹ pé mi ò pawó ẹjọ́. Ṣé o rí pé àsọtẹ́lẹ̀ ló ń ṣe sáyé èmi àti ẹ? Èmi sọ fún ẹ pé èmi owó gold ni mò ń pa. Owó kí n kọ́lé kí n ralẹ̀. Ṣé o mọ̀ pé ìgbà tá bẹ̀rẹ̀ kéèsì mi tí ní estate, tó bá rántí ìjọ́ tó ṣe fídíò yìí, èmi ti bọ́ lọ́hùn sọ̀rọ̀ pé irọ́, èmi fẹ́ máa ralẹ̀ kí n máa talé, kí n máa ní estate, èmi ò pa owó ẹjọ́. Wàá rí pé orún ẹdìyẹ mi ò dẹ̀ lórúnkún ẹjọ́. Tó bá dọ̀là tún kọ̀là ni. Tó bá dọ̀là bọ̀ ìwọ tó o ti sọ fún wa pé ìwọ o owó ẹjọ́, o tún sọ ó ní o ti ẹ̀ tí ìbẹ̀rẹ̀ sí ní ná. Ẹni tó bá rí ẹ tó ń fẹnu yẹran sọ́bẹ̀ ń bí, ìjọ lè mọ̀ pọ́wọ́ ìyàwó olóògbé ló ti lọ ń yáwó jẹun. A ní ẹkún tó sun lórí NEPA bill ó tún ju ti taxi lọ. Yorùbá máa tètè gbàgbé nǹkan ni. Abẹ́ ẹ̀rí olórí burúkú
tó ń yá owó jẹun gbogbo owó tán dá fún ìyàwó olóògbé ẹ bẹ̀ lọ́wọ́ Ìyábọ̀ Òjó pé kó wá ṣàkáǹtì. ẹ sọ fún Ìyábọ̀ Òjó ẹni owó tán fi òkú Mohbad gbà ẹni àkáǹtì tani náà fi ń gbowó yẹn ẹ jẹ́ kí EFCC kó interrogate àkáǹtì yẹn látijọ́ tí Mohbad ti kú títí dé ní káwòye tó wà àkáǹtì yẹn olórí burúkú lélẹ́yìn. náwó ọkọ mi lè nà bí ọ̀dọ̀ta so owó wà ńlẹ̀ iṣẹ́ mi tẹ̀ séèbù fún wọn ó sì wà. ìwọ séèfù owó ìwọ olórí burúkú tó rówó ilé sanwó tó jẹ gbèsè owó ilé o séèfù owó fẹ́ni tó ra ilé tiẹ̀ ìwọ tí o rẹ́ǹtì semi detach ìwọ tó rẹ́ǹtì ṣọ́ọ̀bù ẹlẹ́gbẹ̀ẹ́ kan ṣọ́ọ̀bù tó ti ń ta sèré tó ti ń ta pẹpẹ súpù 3 bedroom flat ni o sitting room nsàlẹ̀ 2 rooms lókè rẹ́ǹtì ni o ibi tó lórí burúkú ẹ̀ tó ti ń ta sèré àtẹ̀bà gbóná ibi tó lórí burúkú ẹ̀ ti ń ta sèré ẹ gbọ́ mi ẹ̀yin èèyàn imagine ẹni tó ń gbélé mi rẹ́ǹtì ẹlẹ́gbẹ̀ẹ́ kan ó ń sọ pé òun tọ́jú owó fún ẹni tí ó ra ilé ẹni tó ń ta ilé ẹni tó ń ta estate pé òun fẹ́ bàṣẹjọ́. Kí ló ń ṣẹlẹ̀ ní comment section ṣé ká block comment section ni. Gen Z daddy okay Joggy 24 níwọ tó jẹ gbèsè owó ilé Ìyábọ̀ Òjó o tún parọ́ oníwọ ń ṣe kilo mortgage Ìyábọ̀ Òjó èló ni wọ́n ń talé nígbà yẹn tó ṣe mortgage fún 10 years tó rí san ilé mi rẹ́ǹtì níwọ tó lọ ṣáàsù omi ilé mi rẹ́ǹtì òun sọ fún landlady pé o fẹ́ bá ṣẹjọ́ ti tọ́jú owó o ní ọkọ ẹ èwo náà àwọn ọkọ ẹ Ìyábọ̀ ṣe bábòsí ló pàwọ àti kò dúró lọ́rùn ó gbọ̀n lẹ́sẹ̀ ṣe bábòsí ló pa yín pọ̀ Ìyábọ̀ tí ò bá sábòsí tó pàwọ àti kò dúró lọ́rùn ó gbọ̀n lẹ́sẹ̀ pọ̀ ṣé o lè pé lọ́kọ ẹ tí Mohbad bá wà láyé ṣé o lè pé lọ́kọ ẹ tí Mohbad ò bá kú ṣé o lè pé lọ́kọ ẹ Ìyábọ̀ tí Mohbad bá wà láyé ṣé o lè ya ẹni mọ́tò ẹ Ìyábọ̀ mo ń béèrè ni ṣé o lè ya ẹni mọ́tò ẹ tí Mohbad bá wà láyé.